gbogbo tó wá ní í ṣe pẹ̀lú aburú ayé báyìí tá a bá ti wá bá lọ́wọ́ àfa á bá lọ́wọ́ pásítọ̀ tí ó bá fẹ́ sáfà tí ó jẹ́ pásítọ̀ yóò jẹ́ babaláwo yóò jẹ́ oṣègùn ṣègbèsí ayé la dẹ̀ ń lò yìí so ní kálukú ti gbàgbé yìí pé a máa díjú ìjọ kẹta ní làmọ́ ni wọ́n ní wọ́n sin ọmọ ọdún kan wọ́n sin ọmọ ọdún kan ìkànnù ìyàwó àfáà yìí ìkànnù ìyàwó àwọn àfáà yìí ńlọ lọ sòfòfò yóò da afárábìnrin náà àti bọ̀tá rí ọ̀dà òníra rẹ̀ kẹ́yìn ọwọ́ lọ sòfòfò ọkọ rẹ̀ ọlọ tú àṣírí ọlọ jí sí Ọlọ́run ẹ méjì àpè lófòfò kì í sòfòfò ẹ jẹ́ gbé kalẹ̀ ní Yorùbá tí ó nítumọ̀ ọlọ jí sí Ọlọ́run lọ́dọ̀ àwọn ẹbí ọmọ tó kú tí ẹ ń sin tọkọ rẹ̀ àtàwọn yòókù rẹ̀ lọ wú wọn wá bá àwọn mẹ́ta Nàìjíríà náà àṣàkẹ́sí irú mualimu wàlákìnà alùláhì gàlà wàṣàṣìyà wàlákìnà alùláhì gàlà wàṣàṣìyà. ayé tá a wáyé àfáà ti pọ̀ pásítọ̀ pọ̀ àwọn oníṣègùn aláwọ̀ ti pọ̀ olóríire wa kéré láàrin wa olórí burúkú wa pọ̀ ju olóríire lọ sólóríire àfa alápá àfa àti ẹ̀bọ́wọ́ lọ́wọ́ ẹ̀ àbọ̀ lórí ibú sólóríire pásítọ̀ lápẹ́ pásítọ̀ tí ẹ bá orí lórí ẹ̀ ọwọ́ orí lọ́wọ́ rẹ̀ àbọ̀ lórí ibú babaláwo tí ẹ bá ẹrin èèyàn lọ́wọ́ ẹ̀ sólóríire lápẹ́ àbọ̀ lórí ibú ibo là ń lọ tá àròkọ kígan ni tá a fẹ́ dà gan tá àròrò pa dà lẹ́jọ́ kan gbogbo jẹmọ wàláhì tàláhì rọbùlì káàbà bẹ́ẹ̀ bá gbé ẹ di ẹgùn nígbàgbà ntí òye ní òye o àwa là ń bú àwọn tí wọ́n sọ pé kò sóògùn nígbà tá a ṣe jù àti ìkọjá làbá pọ̀ ìtọ́tọ́ gẹ ọ̀pọ̀lọpọ̀ yóò pé ọ̀tọ̀ Olúwa dá ewé àtẹgbò fún wa láti lò ìmọ̀lálu ewé àtẹgbòde ìmọ̀lálu ẹranko gbòde tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin olórí burúkú wa ń wá èèyàn bíi tí láìláìlọ́la kábíyèsí Olódùmarè ọlọ́mọ kù sùúrù o ẹ jẹ́ bá mi sí à prógámù yìí ẹ bá mi sí àrẹ̀ jojúmọ́ kọ́ lọ́dún prógámù tòní tí mo ń ṣe yìí wàláì mo ń ṣe tìbànújẹ́ ni èèkè yìí sì ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ máa kọ́ mi ṣé kò ní sópin òpin bẹ́ẹ̀ ni ṣé kò ní sópin bẹ́ẹ̀ ni tí ẹ bá wá ní wọ́n mú olórí burúkú àwọn mẹ́sàfà ní àwọn ẹni àdẹ́wò wípé wọ́n gé orí wípé wọ́n wúyàn tí ó bá wá jẹ́ pásítọ̀ yóò jẹ́ àfáà la ilaha illallah a máa pé àwọn ọlọ́pàá wọ́n ní wọ́n lára lọ́ndì ròdù ṣé kò ní sún àwọn ọlọ́pàá náà nígbà tó jẹ́ pé ìwọ̀n ní sífìlì àti múdí station ọ̀pọ̀lọpọ̀ tí ẹ bá ní wọ́n ká aburú mẹ́nìkan lọ́wọ́ nísìn tí ó bá ti jẹ́ àfáà yóò jẹ́ pásítọ̀ ṣèbí tẹ́lẹ̀ tá àfáà bá ń lọ lọ́ndì ròdù tí pásítọ̀ bá ń lọ lọ́ndì ròdù àwọn ọlọ́pàá sì ju ọṣẹ pé ẹ gùn ní ayọ̀ ọ̀kan ní kó ṣàdúrà fáwọn wọ́n ti wá ń tú búùtù àfáà wọ́n ń sí búùtù ọkọ̀ àfáà wọ́n borí èèyàn bẹ̀ wọ́n ń sí dúró pásítọ̀ wọ́n ń bá apá èèyàn bẹ̀ sádẹ́wò òde ẹni tá a ní ó fẹ́ ni lójú ó ti fata sẹ́nu ẹni a ní ó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ẹni a ní ó fẹ́ ni lójú fata ẹnu ẹni tá a ní ó kíni lẹ́yìn fẹ́ gùn sọ́wọ́ ayé àwọn òjìṣẹ́ Ọlọ́run sáyé eré láyé eléyàbáyé bú má kàtàbà láwù lákàsáyà àti kálá dàbíkà kò sẹ́sẹ̀ níbi kéèyàn mú ewé àtẹ̀gbò kókó ó fi gbìyànjú ṣé ìtẹ́ wa ń dẹ́wé àkọọ́lẹ̀ wo lẹ fẹ́ fún àbákọọ́lẹ̀ kẹ́ ẹ̀ ṣòfò kẹ́ ẹ̀ parẹ́. nígbà tí ìmọ̀ tó nǹkan táwọn bàbá wa tí wọ́n kéwú gan tọ́jà pé kéwú tí wọ́n kéwú tó nǹkan ìbẹ̀rù Ọlọ́run bẹ
lábẹ́ sánmọ̀ ìbẹ̀rù Ọlọ́run bẹ lórí ilẹ̀ ìṣètà aláàfáà pọ̀ kò sí bẹ̀rù Ọlọ́run nígbà táwọn pásítọ̀ tó nǹkan tí kìrìsìtẹ́nì ò tó nǹkan ìbẹ̀rù Ọlọ́run bẹ lórí ilẹ̀ níṣètà wa pọ̀ kò sí bẹ̀rù Ọlọ́run wọ́n wàá máa rí pé pásítọ̀ rí odidi èèyàn mọ́sáàsì nítorí kíni ṣé nítorí àdáadáa ayé yìí tá a dà lẹ́jọ́ kan Nàìjíríà náà ṣàkẹ́sìrò mú àdìmú àwọn tá a pọ̀ lójijì Ọlọ́run pọ̀ lákòókò tá a wà yìí pásítọ̀ pọ̀ ìránṣẹ́ Ọlọ́run pọ̀ àìmọye kìrìsìtẹ́nì tí ó wọ bàtà tó bá ti wọ sùsánà ètò wọ bàtà ètò ọmọ lu aago nídàjí ètò ọmọ lu lálẹ́ àwọn àfáà pọ̀ àwọn láwà ní bàbàbàbà ẹtí ò dé fìlà ẹtí ò dé fìlà ẹtí ò ṣe kankan walakin alùláhì galan wọ́n ṣàṣìyà ẹni tó wá bẹ̀rù Ọlọ́run wá kéré olùbẹ̀rù Ọlọ́run wá kéré ká pé wọ́n sin ọmọ ọdún kan àwọn olórí burúkú ẹni àdéhùn wọ́n wá ní wọ́n lọ wú wọ́n wá sọ yẹ kó tó wá bá àfa gbẹ àfa sáyé ilé ẹ̀sà ayé tó jẹ́ pé àwọn kan lò níjẹrin wọ́n ti lo ayé òtórí ẹ̀ parẹ́ àwọn kan lo ayé níjàrún wọ́n ti lo ayé òtórí ẹ̀ parẹ́ àwọn kan lo ayé níjẹta wọ́n ti kú ayé òtórí rẹ̀ parẹ́ àwọn tá ń lò lónìí náà á kú òǹbẹ́ ìjọ ká ayé òní parẹ́ ayé òní parẹ́ nígbà tá a bá dọ́dún àfa tá a bá ìbẹ̀rù Ọlọ́run lọ́dún àwọn tá a pèrè wà láàfà tá a bá ìpayọ̀ Ọlọ́run tá a bá ìfọ̀kànbalẹ̀ lọ́dún àfa àdọ́dọ̀ pásọ̀ àbá ìbẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ pásọ̀ àbá ìfọ̀kànbalẹ̀ àbẹ́dọ̀ babaláwo àdọ́dọ̀ ṣẹ́gun àbá ìbẹ̀rù Ọlọ́run ẹ sọ bí táàtù ti bá bẹ̀rù Ọlọ́run. sọ yẹ kọ́ lọ́rọ̀ ọmọ lè sọ̀rọ̀ ara ẹ̀ tèmi náà dẹ̀ wà nù àfa tí mo wà nù ẹni tí wọ́n ń wò bí òjì sí Ọlọ́run sáwà máa wòran kẹ́ ẹ máa dépo sáso ń kálukú. ojú ayakila àtẹ̀jísí ayakila bákan náà dẹni ẹ sọ fún mi náà kí ni tó bọ́ sọnù gan lọ́wọ́ wa kí la fẹ́ dànà táwa kó wọ́n bá odidi orí èèyàn lọ́wọ́ òjìṣẹ́ Ọlọ́run ẹ̀fọ́ tí ìsọ òjìṣẹ́ Ọlọ́run kí ló fẹ́ ṣe kí ló fẹ́ dà àwọn tí wọ́n lu ọlá lánàá dà bàbá wa Awólọ́wọ̀ dà ọlọ́ba ní kẹwọn Alhaji Mas'ud MK Abiola dà ọlọ́ba ní sàlékún kẹwọn àwọn tí ń lọ lánàá Akíntọ́lá dà Alhaji Sikirande Barrister ọlọ́ba ní sàlékún kẹwọn gbogbo ẹ̀ tí ń lu ọlá lánàá dà tí wọ́n àdàfidọ̀tí lò ó wọ́n kú níbẹ̀ wọ́n kú àwọn tí wọ́n lò kílè tí wọ́n fi dọ̀tí lò gan àwọn là ń kàkalẹ̀ tí wọ́n kú wọ́n padà kú nù ayé ẹ̀yin tẹ́ ẹ wá ń ṣẹ́ bùrú rọ́ yìí gbogbo oyè yín pátá lọ́wọ́ ọmọ fi sẹ̀sí látòrí láti rí yọmọ tú. ìṣẹ̀dá ayé àwọn tẹ́ ń ronú àti fara ní tẹ́ ẹ jẹ́ kí wọ́n kúkú orókó kúkú òjijì ìṣẹ̀dá wọn ò ní jẹ́ gbádùn àṣírí yín ò ní bò. àṣírí yóò ní bò èyí tó gbé ara èyí tí ń bẹ lára ẹ ní bẹ lára ẹni tó ń wá kí bẹ́ẹ̀ orí tiẹ̀ tó bá mọ̀ pé ọlọ́fẹ́ gbìyànjú orí burúkú tó ń wórí kí ṣé bí wọn náà lórí gé orí tiẹ̀ gé orí ẹ̀. inna akramakum indallahi atqakum inna akramakum indallahi atqakum Al-Qur'ani ọ̀rọ̀ náà Olúwa ní ẹni tí mo pàtàkì ẹni tó pàtàkì níwájú èmi Ọlọ́run nínú yín ilẹ̀ ẹni tó bá bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn man of God ẹni tó wá ṣe ń fọkànbalẹ̀ sí wa kéré ẹni ó ṣe ń fọkànbalẹ̀ sí wa kéré kẹwàá kí wọ́n ń wá owó èèyàn wọ́n bá lọ́dún àfààfàá. níbo ló pe kẹ́límà láìláì lànà dé ibo ló ṣàìsùn dé ibo ló ṣàdúrà dé ibo ló gbààwẹ̀ dé ibo láti lu ewé àtẹ̀gbò dé tó fà kí wọ́n bá orí èèyàn lọ́wọ́ àfà wọ́n bá ọkàn èèyàn lọ́wọ́ àfà wọ́n bá ẹsẹ̀ èèyàn lọ́wọ́ àfà
inna lillahi wa inna ilayhi raji'un tá a mọ̀ yí pé èèyàn lè máa jẹun lọ́kọ́ lóhun ó dé kọ́ pa èèyàn lè máa ka owó lọ́wọ́ tí kò dé àti rẹ̀ tó wà ń di sí àárín ọkọ̀ tó sí èsì sórí inú odò ọlọ́dẹ pa sínú sí àárín náà sínú ọkọ̀ náà àìmọye tó sùn tí ò jí bàbá tiwa kan ìkànnù bàbá wa ní family house wa wọ́n kú láyé lóru ìjẹta mọ́júmọ́ náà láì gbóná láì sáré alẹ́ ìjẹta di aago 10 àbọ̀ mọ́kànlá alẹ́ ìjẹta wọ́n ń ṣe fàájì níwájú ìta ní lálẹ́ alẹ́ ìjẹta Thursday wọ́n dẹ̀ ti kára wọn dìde wọlé lọ sùn nígbà tí ilé àná Friday ó fi mọ́ bàbá náà jáde láyé wọn kú sáájẹ tó ń kálukú di haranu kò yé mi ẹjọ́ bá mi sí à prógámù yìí ẹ ní gbọ́ mẹ́sìn eléyìí ti pọ̀ ó ti pọ̀ jù àwọn ọ́fíìsì tí ó yẹ ká bá sí fìlíà tí ó yẹ ká bẹ́ni tí ì sáfà tí ó yẹ bá pásítọ̀ àwọn man of God làwọn bá ń bẹ káàkiri ṣé yóò tó kójú ó tìyàn. ní Thursday jẹta a ní prógámù kan ní wò mọ́tò mi là ń gbé lọ ọkọ̀ yẹn ní Ford akẹ́rì tẹ́ fi sọ ọmọ tí driver ya páàkì ẹja mọ́lẹ́jì ẹ̀ka dá pàṣẹ sí ìlú mo wá pín ọ̀rẹ́ mi kọ́ bá mi gbé Lexus yẹn wá àwa ń lọ on behalf Ìkirè tó gbẹ̀gẹ́ àwọn road safety dá wa dúró wọ́n ní ìwé ọkọ̀ dà ọkọ̀ tó yẹ ti ẹ̀ yá mo wò pé bọ́lá mọ̀tẹ́ni kówé ọkọ̀ sí Jimá Wàsíù Àbá Abdulwasi àbúrò ní sẹ́yìn àbá wa Jimá Wàsíù ẹni odidi mùsùlùmí ńlá kan tọ́ra bọ́ǹdì páànù kan fún wa 60,000 wọ́n ní ládàá páànù yẹn kọ́ máa bá bàbá àtìyá wọn ẹ̀ ní ráre Àbá Abdulwasi ẹ̀ ní parẹ́ ẹkún ò ní tọ́ sí ẹ̀ ní dolo sí ẹ̀ ní dẹni àná mò ń bọ̀ láti wá fún yín lábọ̀ ọ̀rọ̀ mọ́sáàsì o sista Fúnmilọ́lá ẹkún ò ní parí ẹ̀rín yín Emmanuel ẹ̀ ní dolo sí Engineer Balógun Kudus ẹ̀ ní dẹni àná gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run lára ọ̀nà òdodo aláàjì kó máa dùn ọba tó ní òní hóyin lẹ̀ ẹ̀ ní nìkẹ́sáyé yín gbogbo oyè yín pátá Ọlọ́run bá mi dá yín mọ̀ Ọlọ́run ní dá yín dára yín Ọlọ́run ní dá yín dára yín Ọlọ́run ní dá yín dára yín ọlá bọ́lọ̀ ń ṣe tó nu ọlá rẹ̀ road safety yẹn wá dá mi dúró wọ́n ní driving license dà èmi mo dé padà wọ ọkọ̀ yẹn tọrọ ọkọ̀ tá a yá ni Lexus mo ní driving license mi ó ń bẹ nínú mọ́tò tèmi tọrọ ọkọ̀ tá a gbé lọ ní Ford ìwé ọkọ̀ náà bá kó ìwé ọkọ̀ ṣáàbẹ̀ pé bí táwọn road safety bá dúró sí àwọn ọlọ́pàá ìjìnlẹ̀ sí wọn àsáwọn ọlọ́pàá tẹ bẹ́ẹ̀ ètò ọjà àbúrò mi tọ́jú rẹ̀ mi bẹ́ẹ̀ nìkan ni wọ́n bá ń sáré bọ̀ lọ́ba ní ọ̀gá àfáàwá ni ọ̀gá wọn bá kó ìwé ọkọ̀ lé ọlọ́pàá yìí lọ tí wọ́n bá ṣe dáadáa náà á wì mo wá sọ fọ́gà mo ní pẹ̀lú ògùn ọlẹ́ nífẹ̀ẹ́ wọn parí ẹ̀ o àbúrò ní sẹ́yìn o lọ́gá yẹn wá ní kí n ṣàdúrà fún ọmọ òun náà ìyẹn ọmọ tó dá wa dúró ọmọ yẹn wá ní inú mi bí wọn mo nínú rí ò lè bí mi àkọ́kọ́ ọmọ mi lọ jẹ́ ẹgbẹ́ ọmọ mi lọ jẹ́ àkọ́bí mi sẹ́gbẹ́ mo ní iṣẹ́ rẹ ló ń ṣe a gbọ́dọ̀ bínú sí ẹni mo fẹ́ fẹ́ ebú àwọn òṣìṣẹ́ ìjọba ni o èbó ti sá lọ sẹ́yìn mọ́ kí mo ní lọ sùkúù ẹ má bínú. ẹni ṣe kọ́sítọ́dì àbí kọ́ èbó mọ̀ lé o a gbọ́dọ̀ bínú sí mo ní iṣẹ́ rẹ ló ń ṣe bá ṣàdúrà fọmọ yẹn náà la bá lọ mo wá sọ fáwọn èèyàn mo ní lánàá ọlọ́pàá ìdá àfáà dúró ọlọ́pàá ìdá àwọn kìdá pásítọ̀ dúró tí a bá rí pélé mú ìmúra àbí awo tó kọ́lẹ̀ kẹrin wọn ní dá dúró àmọ́sẹ́ lónìí tí wọ́n ti ń borí èèyàn lẹ́yìn búùtù àfà wọ́n bọ̀ owó èèyàn nù dá pásítọ̀ wọ́n bá ẹsẹ̀ èèyàn lábẹ́ sí ti babaláwo sógun òde ẹ jẹ́ ká change ẹ jẹ́ kí bẹ̀rù Ọlọ́run wà lẹ́mìí wa bẹ́ẹ̀ bá gbé ẹdì ẹ̀gùn tí ó yè ní òye o ọgbọ
béèyàn bá lè dóòkú ara rẹ̀ kọ oríire tá a bá kọ pọ̀ ṣe láyé ó ṣe o tó o bá dẹ̀ mọ gbogbo òwe ayé yìí tó o ka gbogbo kéwú ayé yìí tá a bá kọ oríire mọ́ ò lè torí ẹ̀ sóríire. gbogbo àwa mùsùlùmí àwa àfa àwa pásítọ̀ àti mùsàkiri àtọ́níṣẹ̀ṣe ẹ jẹ́ lọ jókòó ká lọ ronú báwọn bàbá àtàná ṣe lu ayé kọ́ yìí o. gbogbo tí ń jọ ń kálukú lójú oríire oníkálukú ò lè papọ̀ ẹlòmíì oríire àárọ̀ ńlá kọ fún o tó bá kẹjú láàárọ̀ yọ̀ọ̀ra rẹ̀ kẹ́yìn ni o oríire ọ̀sán ńlá kọ fẹ́ lòmíì o ẹlòmíì ìrọ̀lẹ́ lóríire rẹ̀ ó tó dé o ẹlòmíì oríire rẹ̀ dalẹ́ ẹni oríire rẹ̀ dalẹ́ ọ̀rọ̀ ọmọ ní ọ̀sọ́dún lóríire ẹ jẹ́ àṣẹ sùúrù nígbà tí àlejò bá wá sọ́dún àfa àtẹ́rù bá ń bà tí wò fẹ̀fẹ̀fẹ̀ tí lẹ̀ sú tí kọ́sítọ́mù ò lè sùn sọ́dún àfa tí kọ́sítọ́mù wa ń bẹ̀rẹ̀ kẹjọ ń bọ̀ lóun tẹ́lì tó sì fọkànbalẹ̀ sí toró ti ròyìn pé sí òní pàǹkìlì tó mọ́ irú ayé wo láyé tá ń lò yìí wọ́n sin òkú ọmọ ọdún kan wọ́n yí ẹ̀ ọmọ ọdún kan wọ́n dẹ̀ láwọn olórí burúkú mẹ́sàǹfààní àwọn tí ò ní láti bọ̀ tán tí wọ́n ráre kí ayé wọn mẹ́ta àǹfààní wọ́n pè wọ́n mọ̀ ní láìfù yẹn ni o bí wọn náà bá rí wọ́n dẹ̀ lọ wú òkú ọmọ náà ẹjọ́ torí ìtọ́lọ́ nínú ayé yìí níbo la ń lọ tá a rọ́kọ̀ ibo la ń lọ tá a rọ́kọ̀ àfàgbà ní àrísìkù yáàtì wà ìlàmù yẹsí aṣọ ibùhù káàtì mẹ́ni wà láàkín ṣúgìlù lè mọ́rí màkìtúbù àrísìkù yáàtì gbogbo ń tá jẹ àti ń tá jẹ yóò tọ̀ wá wá yóò wá wá kan wà ìlàmù yẹsí aṣọ ibù kọ́dà ẹni tá a fẹ́ kẹ́tí ọba lè dókú ara ẹ̀ kọ́ tá a bá kórìíre mọ́ yóò tọ̀ ọ́ létí ọ lọ́wọ́ àmọ́ ọlọ́run kó àjò àwọn àjò ètò ẹ̀ ń ṣe yìí ètò ọlọ́run kọ̀ ni ètò ẹ̀ fi pàdé ìbínú ọlọ́run ni àjò bú ni àjò èpè ni àjò tẹ́ ẹ̀ fi ní láti bọ̀ tán ni kí la bá débi pàǹwó orí èèyàn kí la bá débi pàǹwọ́wọ́ náà ní ìsìn ìtí ṣẹ̀ríà ìsìláàmù tó kọ́ wa ní pé tá a bá sin òkú ẹ mọ̀ rẹ ní símẹ́ǹtì àáfà àwọn lẹ́nu ẹ̀ gbà láàkó yìí tẹ́nu ẹ bá gbà bóde kò wì àáfà àwọn lẹ́nu ẹ̀ gbà tí ó pè òkúta ẹ bẹ́ẹ̀ sìn yìí ẹ̀yọ́ ọmọ olóko ẹ mọ̀ rẹ símẹ́ǹtì o nígbà tí wọ́n ti mọ̀ pé kí ni o tó sú ó ṣeéṣe káwọn tó rí inú olórí burúkú mọ́sáfàní àáfà mi àbí pásítọ̀ tí ó wà wú òkú àwọn àdìsí yẹn òwúlò mọ́ láàkótá wa yìí jama àdìsí yẹn òwúlò mọ́ láàkó yìí àáfà tó bá wúrò ẹ̀dì sáré pé ẹ̀wá o ànábì ní kò dáa kámọ̀ síbẹ̀ǹtì òkú àdìsí dẹ̀ sọ bẹ́ẹ̀ lóòótọ́ ànábì wa mọ̀ sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ lóòótọ́ sọ́sẹ́ lò mọ́ olókùn gẹ́sì ìkú ẹ̀sẹ̀ kùlé kí lè tó mọ́ wọ́n ti wú wọ́n sí sẹ́ẹ̀tì wọ́n ti wú wọ́n sí sítẹ́ wọ́n ti wú ẹjọ́ kí la fẹ́ dá tá àti ẹ̀rọnú débi pa kù láyé níjọ́ kan. àfààní ìyá dúnìyà àkàlù mi ní nkàlílì wà á sì kù wá àsálù mi ní nsàlìlì inú gbogbo tí ń bẹnu ayé yìí tó kéré jù ayé gẹ́gẹ́ tẹ́mi yíjú àbẹ́ òun ló kéré jù ẹni lè bá súnbá só lè fọwọ́ gbáyà pé ní ọmọ báwọn ẹni lè bá mọ́ bá só lè fọwọ́ gbáyà pé wọ́n dalẹ̀ ẹni wọ́n bá dàárọ̀ só lè dọ̀sán ẹjọ́ ẹ jẹ́ ká ronú tavakan òun kánukọ̀ ẹ jẹ́jẹ́ kórí wo pé eléyìí ti pọ̀ jù ẹni tí wọ́n ní kọ́ wá wo gọ̀bì tó léwo ní gọ̀bì àáfàá tí ó pè ọ wá ṣàtúnṣe àáfàá tí ó pè ọ ṣe wá sí àáfàá tí ó pè ọ bá ní sọ̀rọ̀ ọlọ́run pásítọ̀ tí ó pè ọ ṣe wá sí pásítọ̀ tí ó rí bí ẹni ọlọ́run tí wọ́n ń borí lọ́wọ́ kálukú wọ́n ń bẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ alátìbọ̀tán dáadáa. tó bá jẹ́ pé òfin ìjọba fàyè gbà ní irú àwọn tí wọ́n bá ti bárú eléyìí lọ́dọ̀ wọn ó yẹ kó máa lọ pa wọ́n síwájú ìtàn òbí wọn ni pèsè wọn ló gé orí èèyàn
ìwọ ló lọ wú òkú ìwọ ló lè gé ọwọ́ èèyàn ìwọ ló gé ẹ lọ pa síwájú táwọn òbí ẹ. ẹ lọ pa síwájú táwọn òbí ẹ. àwọn tá a lè fi ṣètò ọbẹ̀ ló ń pọ̀ àwọn tá a lè fi ṣáájú pọ̀ tó jẹ́ àwọn àjù àrẹ̀mọ tí ìṣáájú àpamọ́ ewé egbò pọ̀ lóríṣiríṣi tọ́nà ń dá wọn fún wa egbòogi pọ̀ lóríṣiríṣi tọ́nà ń dá wọn fún wa àwọn ẹranko gbó pọ̀ lóríṣiríṣi tọ́nà ń dá wọn fún wa. bẹ́ẹ̀ bá ń wúkọ́ fẹ́ ikọ́ tó le jù nísìn ẹ lọ bá wọ akọ adarí pé alágbá ẹ bọ́ tẹ bá bọ̀ tẹ sí ìpẹ́pẹ́ ara rẹ̀ ẹ kó fún ẹ kú ẹ gbé ọwọ́ rẹ̀ méjèèjì ẹ gbé àṣẹ ẹ dànù àfà adarí pé ni o alágbá akọ adarí pé akọ alágbá ẹ̀yẹ kékeré ká dín ẹni tí ikọ́ dà láàmú ẹ̀yẹ kàn méjì ọmọ tòró ń fa rẹ̀ lè má fà á ẹ̀yẹ dín ẹ̀jẹ̀ kọjẹ pẹ̀lú ògùn ọlọ́run tó bá jẹ́ lónìí tẹ́ tó dérú ẹ̀ fún ọjọ́ 15 ikọ́ yóò lọ tẹ pátápátá àti òtún sọ́wọ́ mọ́ àwọn ọkọ̀ tó lè ikọ́ fẹ́ àtàwọn bẹ́ẹ̀ tí yẹn lè fi ṣèwòsàn tọkàn rí ọ balẹ̀ à ń kírun à ń gbàwẹ̀ à ń yọ sàká kọ́nù wọn tẹ́wọ́ gbà lọ́wọ́ wa tá lọ́kàn rẹ̀ balẹ̀ tó lè fọwọ́ gbáyà pọ́lọ́ ń gbàrún ta ló lè fọwọ́ gbáyà pọ́lọ́ ń gbà sàká ń ta ló lè fọwọ́ gbáyà pọ́lọ́ ń gbà àwẹ̀ ń orí ìbẹ̀rù orí àwọn fún wàràjà sọ́lọ́ ń gbà àbọ́lọ́ wọn gbà láwa àtúwà wà bú. kọ̀ wá sí àmọ́ náà lọ́dún àwọn tá a pera wa ní àwọn òjíṣẹ́ ọlọ́mọ àáfà pásítọ̀ abalis kò sí ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ wa mọ́ àwa ń lé kurukuru ṣebí mọ́sálásí la sọ pé a fẹ́ kọ́ yìí táwọn olóríire yẹn tí wọ́n dìde yìí páànù mọ́sálásí náà ti pé wàláhì tàláhì rọ́bùl káàbà páànù mọ́sálásí náà ti pé ẹ̀fọ́ ẹ̀jẹ̀ tó sòótọ́ ọ̀rọ̀ fún yín ìṣó 4 ìṣó 3 ìṣó aládé ọjà àgbàlẹ́dà gbogbo ẹ̀ ní ẹnìkan ti fún 100,000 ìpè ká lọ́ọ́ fi rà á adẹ̀ ti rà á adẹ̀ rà gbogbo àwọn nǹkan yóò jẹ́ nǹkan bíi 120 kankan èmi náà fi séjì tó kúkún ṣé gbàtà tó lu jìbìtì lọ́lọ́run tó ráwọn olóríire yẹn sí á ní ṣé gbogbo tẹ́ fẹ́ dà náà nu ẹni ẹ bá rò pé ẹ pa lónìí oríire wo lẹ́mọ̀ tí yóò ṣe lọ́la tí mílíọ̀nìyà kan bá kúmbì kan tí tàùsàníyà kan bá kúmbì kan tí bílíọ̀nìyà kan kúmbì kan ẹ mọ iye tó kú mọ́ láàánú gbogbo yìí àwọn tá a bá ti kọ pé wọ́n ta ló ń tọ̀ ń dìde oríire tí wọ́n náà ti kú nù ẹjẹ́ dẹ́kun bàjẹ́ jọ ayé tèmi pẹ̀lú ẹjọ́ lajú bára wa bẹ́ẹ̀ a máa kú bẹ́ẹ̀ fújì àtà lójijì fújì àtà lójijì nítorí òkè nítorí ọ̀fà ọba àmọ́ báíbù láti bẹ̀rẹ̀ dópin ó kù ọba àmọ́ kùránì láti bẹ̀rẹ̀ dópin ó kù gbogbo dúfà ìbá àmọ́ wà lórí ẹ̀ ó kù kọ̀tán. gbogbo dúfà ọba àmọ́ gbogbo ẹ̀ ó kù ẹnu pa àmọ́ pẹ́ nìkan bẹ tí ó pa wá ó yẹ kó rí oníkálukú ò pé ọba jẹ́ àfa tó ọmọ kùránì láti òru àti bù tó ọmọ kí orí ẹ̀ fẹ́ dàrú ó kù láyé jọ kan ẹnu ẹyọ kan kó kálukú wo kú yẹn ó yẹ ká ṣe lè dán. tàṣà wádìí jẹ̀mí là mí fi àlìkà iná mọ́ àfa àwa pásítọ̀ gbogbo ẹ̀yin babaláwo oníṣègùn àtẹ̀ntí ọ̀fà nkankan àtẹ̀ntí ọ̀pá nkankan àfààní tàṣà wádìí jẹ̀mí là mí fìyàlì kàìnàmọ́ kọrí inú lìfàtà fìlìkọ́bùrì mọ́ kẹ́ẹ̀nà yẹ fún àlù
kọrí inú lífàtà fìlì kábúrì máa ka ẹnà yẹ. àbáni tásà wádìí jẹ̀mílà ẹ pèsè ń tọ́ bá dá sínú ayé ẹ jẹ́ ṣe dáadáa ni mo fi ń bá yín sọ̀rọ̀ yìí pé ìwọ ọwọ́ wa ìwà ṣé báwọn àfa àti ẹnu lọ bẹ́rí èèyàn náà bí wọ́n ń kírun ẹbí wọn làwọn ń gbàwẹ̀ ìwà lọ́sọ̀nù ẹni ìwà rẹ̀ bá dá ìbẹ̀rù Ọlọ́run jókòó sí lẹ́mìí gbogbo ẹni tí ìwà bá ti sọnù lára rẹ̀ wàláhì tàláhì kò sóríire kankan nù ayé bó kírun Ọlọ́run lè gbà bó gbàwẹ̀ Ọlọ́run lè gbà bó yọ sàkà Ọlọ́run lè gbà torí àìníwà yẹn gbogbo tí ò ní tẹ iṣẹ́ rí Ọlọ́run tí ò ní jẹ́ kí iṣẹ́ rẹ̀ rí onítùmọ̀ gbogbo ẹ̀ ní ọmọ wù. mo sọ fún amúní ọ̀sálà Muhammad sallallahu alayhi wa sallam ẹni Ọlọ́run torí ẹ̀dá ayé àtọ̀run sẹ́mi pẹ̀lú yín sẹ́nìkan ni wọ́n fẹ́ kírun tó ànábì ni sallallahu alayhi wa sallam sẹ́nìkan ò ní ládàá àrùn tó ànábì ni sallallahu alayhi wa sallam sẹ́nìkan ò ní ládàá àwẹ̀ tó ànábì ni sallallahu alayhi wa sallam sẹ́nìkan ò ní ládàá sàká tó ànábì ni sallallahu alayhi wa sallam sẹ́nìkan ò ní ládàá àjì tó ànábì ni kò sí. bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wá ṣe gbogbo nǹkan yìí tó Ọlọ́run ò fi kankan nu gbogbo ẹ̀rọ yẹn o Ọlọ́run ò fi ìrun ròyìn ànábì o kò fi àwẹ̀ ròyìn o kò fi sàkárò yẹn o kò fi ájì ròyìn o gbogbo yín lẹ mọ tọ́lọ́ fi ròyìn ànábì o sallallahu alaihi wasallam kí lọ́lọ́ fi ròyìn Muhammad olúwa ní ìrírí ànábì wá innaka làkàlà olùkọ́ni asim gbogbo ẹni tí ò bá ti ní ìwà tó ṣe báyẹn ṣe iná lọ wọ̀ olórí ibú ní èso lóríire gbogbo ẹ̀dákẹ́dá ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ètò orí ọjẹ́ tó ọba ti ní ìwà tá a fi báyẹn ṣe ó lè wà lìjẹ́ náà ọ̀wọ́ náà wá wọ́n náà ẹni ìwà rẹ̀ bá dá lọ́wọ́ rẹ̀ ọmọ ẹni ìwà rẹ̀ bá dá níbẹ̀rù Ọlọ́run jókòó sẹ́mi rẹ̀ ẹni ìwà rẹ̀ bá dá aburú anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó ní abibuli ahika ma tuhibbu li nafsi ó sẹ́lá Muhammad anabi ní abibuli ahika ma tuhibbu li nafsi ìntọ́ bá fẹ́ fúnra rẹ̀ ní kò fẹ́ fọmọlàkejì ẹ̀ àwọn àfáà tí wọ́n ń borí èèyàn lọ́wọ́ wọn yìí tí ń bọ́wọ́ èèyàn lọ́wọ́ wọn yìí tí wọ́n lọ wú èèyàn yìí sáwọn lè fẹ́rù ẹ̀ fúnra wọn tí wọ́n bá fẹ́rù ẹ̀ fúnra wọn kí ló tí wọ́n para wọn káwọn para tí wọ́n dànù. wọ́n fẹ́rù ẹ̀ fúnra wọn náà èyí tí wọ́n fẹ́ fúnra wọn ni wọ́n fẹ́ fọmọlàkejì kí la fẹ́ dànù. sallallahu alaihi wasallam kí ni tá a fẹ́ dà kí ni tá a rò pa lè rí dà tọ́lọ́wọ́ bá kọ́ mọ́ wa àbá ní kásáré sẹ́sẹ́ nítorí owó kọ̀mọ́là wa kárìgbẹ̀rẹ̀ bí alákẹ́ odò kò mú sí wá àní kí la kọ́ yẹn ká tó yẹn dá kádàrá alákọ̀ yẹn àtó yẹn dá kádàrá alákọ̀ yẹn gbogbo yẹn yìí tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní láti bọ̀tán o Olódùmarè alágbára ọmọ fi ń sẹ́sì yọmọ tún láti rí ni o ọlá àmọ́ insha Allah ọ̀la quwwata illa billah gbogbo ẹ̀yin tẹ́ ẹ kún Ọlọ́run lọ́wọ́ lára wa nípa ọ̀rọ̀ mọ́sálásí wa ibi tó kù sí báyìí ní gí o gbogbo èpè mọ́sálásí ti pé gbogbo ọkùnrin àtobìnrin ọmọdé àtàgbà ńlẹ̀ àlejò Ọlọ́run Olódùmarè ni ó bá mi dúpẹ́ fún yín o páànù tá a bá yẹ kọ́ mọ́sálásí ti pé gbogbo òṣò ti pé ọ̀já àgbà ti wà ńlẹ̀ lẹ́dà ti wà ńlẹ̀ ìṣù aládé ti wà ńlẹ̀ abẹ́yìn jẹ̀mọ́ òkú igi àti owó òṣìṣẹ́ adẹ̀lọ assessment igi tá a lò igi yẹn jẹ́ 600,000 àwọn kábíntà tí wọ́n bá nìkan wọ́n láwọn gba 100,000 owó náà jẹ́ 700. owó náà jẹ́ 700,000 igi gbogbo igi tá a lò jẹ́ 600. ibùtà bá rẹni tó fẹ́ fọlọ́ntì ara rẹ̀ tí ó pè káfíńtà ló òun fẹ́ báyìí kàn án fámọ̀rì àbà tá a bá dẹ̀rẹ̀ tó fẹ́ bù wá nígi fámọ̀rì àbà gbogbo ẹ̀yin onídìrí ọlọ́rẹ̀
Alhaji Ọlábánjí Sharifudeen aburú oníṣẹ́yìn ó ti pọ̀ ju bàbá wọn wá bá orí èèyàn lọ́wọ́ àfa wọ́n bá pásítọ̀ tó rí odidi èèyàn mọ́ ṣọ́ọ̀ṣì adẹ̀láṣẹ́ lọ sọ́nà láṣẹ́ bẹ́ẹ̀ àdéṣù ayé tẹ́nìkan kò lè bá àwa lè ta lẹ́ni náà tó lè bá ayé àwọn tí ń lè lánàá sí wọn bá sáwọn lọ́wọ́ bá sọ́bàṣẹjọ́ bá sábàṣà bá kọ́lọ̀ jẹ́mi àwọn tí ó kù láyọ̀ lọ́jẹ́mi wọ́n gùn bàbá wọn bá ṣẹjọ́ ikú tọ́yẹ́wọ́ lọ́mọdé ọ̀pá wọn MK Abíọ́lá sọ bá ayé bàbá wa wọ́n lọ́wọ́ sí wọn bá Sákìtọ́lá bá ayé tí ò ṣe bá ta lẹ́ni náà tó lè bá òǹkálùkù ó lè ẹjẹ́ alẹ́ mọ́ wọn torí náà gbogbo ẹ̀yin olóríire ẹjọ́ mo ló wù mí ká kan mọ́sáàsì nínú oṣù yìí wàláì tàláì mo dẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run pé ẹ̀yin náà ò ní ráre Ọlọ́run wọn lábẹ́ ṣe kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ gàgá yóò ní ya owó gita fẹ́ lò jẹ́ 600,000 owó àwọn òṣìṣẹ́ jẹ́ 100,000 Ọlábàmíjì Akíntayọ̀ bámi àgbọ̀lájire tágà mọ́dàmú láòbìrà mọ̀ wọ́n kọ́ dẹ́sẹ̀ láò síra kúlúwọ̀ láò kan bàbá wa Akíntayọ̀ wòlíì Ọlọ́run bá ní sàlékùn kẹwọn bisimilahi rahmani rahim kúlúwọ̀ láò ahadun Allahu sọ́mọdún làmúyálìdì wọ́n làmúyúlad wọ́n làmúyákun láò kúfà ní ara àwọn àfáà wa nu tá a gbà sẹ́ńtà fẹ́rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ sí bá nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin olóríire igi owó gíla ní ìdìbáyò afẹ́ra igi 600,000 owó òṣìṣẹ́ 100,000 ó jẹ́ 700,000 àkáǹtì tá ń gbowó mọ́sáàsì sí náà rèé igi gbogbo tá a nídìí tó kú báyìí jẹ́ 700,000 igi àti owó òṣìṣẹ́ ó jẹ́ 700,000 owó igi 600 owó àwọn òṣìṣẹ́ 100,000 that is 700,000 Ọlọ́run bá mi ò ní rẹ̀ ní kọ̀ọ̀kan yín láre káírò àmọ́lẹ̀ àwa tí mo ìbẹ̀rẹ̀ soníṣẹ́ owó tá a fi ra páànù àti ìṣó ó lé ní mílíọ̀nù ẹ̀yin náà lọ́lọ́ ń lò ẹ̀yin náà kí n pé láàrin ọlọ́sẹ̀ méjì ẹ̀yin náà lọ́lọ́ ń lò pẹ̀lú ògo tó lẹ́nìkan kánú yẹn ẹ̀dẹ̀ ní màtítọ́ ọlá bọ́dà tẹ́ ẹ dórí ẹni tó fún wa ní 1,000 Ọlọ́run ní jẹ́ ráre kí ayé yín ọba tá a ṣe gbogbo tó tó báyìí fún Ọlọ́run fún wa ní ìdápadà dáadáa ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò wàlà kù wọ́tá ilá abilà àlìyàsìn gbogbo ẹ̀yin olóríire ẹ jẹ́ bá ní sí à prógámù yìí ẹ má bá ní sí à rẹ̀ lórí mọ́sálásí yìí a ní di 700,000 àtowó ogi eléyìí rí i pé kò ṣeé máa rà díẹ̀díẹ̀ àfikún náà bá ní sa owó ìjọ kó pé àdẹ̀tí ní better life nílẹ̀ kò sí 15 naira nílẹ̀ kò sí 15 naira nílẹ̀ mo wẹ́ ẹni tí ó kọ́kọ́ ṣáájú ẹni tí ó kọ́kọ́ ṣáájú lórí mọ́sálásí náà yìí gi àtowó òṣìṣẹ́ gbogbo instrument ti pé àmọ́ kù igi àtowó òṣìṣẹ́ gbogbo bọ́ǹdì páànù tá a fẹ́ rà Ọlọ́run ti rà ẹ̀yin náà lẹ́ra Ọlọ́run ti lo gbogbo ẹ̀yin olóríire láti rà á ó kù owó igi àtowó òṣìṣẹ́ that is 700,000. وما كان في الإسلام أنفق ماله فبشره بالغفران والنور في القبر فبشره بالغفران والنور في القبر من كان في الإسلام أنفق ماله وما كان في الإسلام أنفق ماله
fàbásírì bílí gùfúránì wà nórí fìlì kàbúrí fàbásírì bílí gùfúránì wà nórí fìlì. Gbogbo ẹni tí bá náwó rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́hun, àmín àmín. Ìyá mi fún mi lọ́lá àbúrò ní sẹ́yìn o, wọ́n lọ́lọ́run tó bẹ̀rẹ̀ rẹ̀ ó parí ẹ̀. Gbogbo instrument tá a fẹ́ lò, páànù ti pé, àtèso 3 àtèso 4 ó ti pé, èso aládé ti wà ńlẹ̀, ọjà àgbà ti wà ńlẹ̀, lẹ́dà ti wà ńlẹ̀, àmọ́ kú igi àtowó òṣìṣẹ́. Wọ́n ṣe estimate igi fún akọ́dà mọ́ lọ sọ́mẹ́ẹ̀lì ẹkún máa fa ìmọ̀ lọ wádìí òfin tó tú ẹ̀. Gbogbo gítà ló jẹ́ 600,000. Àwọn tí ó dẹ̀ ṣiṣẹ́ gba 100,000 ó jẹ́ 700,000. Mo dẹ̀ fẹ́ kọ́ lọ́wọ́ tíjú ara ẹ̀ máa la kó di kíkàn. Allahu Akbar. Mr. Michael Adéoyè wọ́n lọ́wọ́ fún wa ní 10,000 naira wà lé owó náà ti wọlé. Jazakumullahu khairan. Ọlábàmíjí Michael Adéoyè ẹ̀ ní dolo sí o pẹ̀lú ògbọ́lẹ̀ ẹ̀ ní denian owó náà ti kú 680. Wàláhì ṣe rí kó ti dé owó náà ti kú 680. Mr. Michael ẹkún ò ní parí ẹ̀rí yín, ẹran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, ìbùkún Ọlọ́run jẹ́ ti yín. Ọlábàmíjí Serif Ọlábàmíjí Serifudeen 10,000 tí wọn ló ti wọlé, tí Michael ò tí wọlé. Ọmọ bàbá mi Akíntayọ̀ nu àwọn Mùrìtàdíyà nìyẹn. Mùrìtàdíyà ò ní bàjẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run. Mùrìtàdíyà ò ní bàjẹ́ inshallah rahman. Michael Adéoyè náà láwọn fún wa ní 10,000. Mo ti rí bẹ́ẹ̀ àwọn Mùrìtàdíyà ojú ẹ bá ń kí Sheikh Alhaji Abdulrahman Azakiru, kẹ́ẹ̀dẹ̀ bá ń kí bàbá wa àlífà, ẹ sì bá ń kí ọ̀gá mi Sheikh Ibrahim Akíntayọ̀. Nígbà táwọn kọ́ ọmọ sáàsì abakú pakin odidi 50,000 ní Sheikh Ibrahim fi ránṣẹ́ sí mi láti Amẹ́ríkà. 50,000 kọ́lọ̀ mọ́ fàbúrú sẹ́ni kankan nu gbogbo wa. 10,000 àbá àwọn Ọlábàmíjí ti wọlé. Mo nígbàgbọ́ nínú Ọlọ́run pé agbára Ọlọ́run gbé kówó igi yẹn kó pé lálẹ́ yìí ṣe bọ́ lọ́run ni. Àkáǹtì mẹ́sàtà kúkú ń jù sí ó ń bẹ lọ́wọ́ ẹni tó wà. Allahu Akbar. Adésọlá Àrẹ̀mú àwọn náà láwọn ò fún wa ní 10,000 naira. Wọ́n láwọn promise 10,000. Adésọlá Àrẹ̀mú Ọlọ́run ní jẹ́ dolo sí o. Àwọn náà láwọn náà promise 10,000. Ó ti di 30,000 bẹ́yẹn. Inshallah rahman. Pẹ̀lú ògo tọ́lọ́ Ọlọ́run ní yọwọ́ lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan yín náà. Ọlọ́run ní yọwọ́ lọ́rọ̀ yín. Adésọlá Àrẹ̀mú wọ́n ti promise wa ní 10,000. Ó ti di 30 bẹ́yẹn owó náà kù 670,000. Gbogbo ń tàn sọ yìí wàláhì kò tó ń tẹ́lómi fi ń ṣe fàáyí ìjọ kan ní club. Àwọn kan bẹnu ayé díríǹkì tí ẹ gbé wájú wọ́n lè sọ fún ẹ pé 1.5 million ni. Jalla liman la yamutu abada kábíyèsí Olódùmarè. Iṣẹ́ Ọlọ́run lélẹ́yìí tó délẹ̀ yóò. Gbogbo ẹ̀yin tẹ́ ń kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ní jọ ẹ̀yin náà síra rẹ̀. Ẹ ní kan tí ọ̀dánú ayé. Ààbò Ọlọ́run ìbùkún Ọlọ́run yóò bá ń dájú lórí yín àti dúkìá yín. Ọlá àbọ́lọ̀ ṣe tó nú ọlá rẹ̀. 700,000 owó tá a nídìí. Inshallah tówó náà bá pé láàrin òní sọ́la. Pẹ̀lú ògùn Ọlọ́run tí kábíyètọ̀ bá bẹ̀rẹ̀ sẹ́ Monday or Tuesday àfi tí ẹ bá yà ní sẹ́mi lọ́wọ́ ló kù. Tí ẹ bá yà ní sẹ́mi lọ́wọ́ ọjọ́ tí ẹ bá dẹ̀ fún apá wọn bẹ̀rẹ̀ sí ojú ẹsẹ̀ níjẹ gbọ́ gbogbo wa náà láàjọ kàn án. Gbogbo wa náà láàjọ kàn án. Ẹjọ́ bá ní sí prógámù yìí a fẹ́ ra igi àtowó òṣìṣẹ́ tá a fi kàn mọ́sáàsì ilé Ọlọ́run.
Allah akbar. Emmanuel Gold wọ́n láwọn fà ní 20,000 naira. La ilaha illallah. Àbúrò òní sẹ́yìn ní dole sí o. Wàláì 50,000 ti pé báwọn. Ẹkún ò ní parí ẹ̀rín yín o. Gbogbo yín pátá iṣẹ́ yín ò ní dìṣẹ́. Ọlọ́run bá ń dá yín lọ́lá ní ọ̀nà ọ̀rọ̀ tí ò ní jọ́nà ìbínú Ọlọ́run. Allah pé Sakira Glory àwọn làwọn fà ní 50,000. Allah akbar. Owó tá a ti rí ti di 65,000. Ó ti di 65,000 báyìí tá a ti rí báyìí. Alájà wa Sakirat Gloria wọ́n láwọn fà ní 50,000 50K. Ọlọ́run bá ní sẹ́yìn lẹ́sùn olóore pẹ̀lú ògo tọ́lẹ̀ nìkan kan ló yóò ní ráre. Ọba tó ní owó tó ní ọlá yóò bá pàṣẹ fún owó, yóò pàṣẹ fún ọlá, yóò takú sọ́dọ̀ gbogbo yín. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha Alájà wa Ọlábísí Sànúsí Ajíbíkẹ́ wọ́n láwọn máa fún wa ní 300,000. Subhanallah. Subhanallah. Ajíbíkẹ́ ò ní dààmú láéláé. Ajíbíkẹ́ ò ní dààmú láéláé. Kódà bókú ràwọ̀ kan lójú sánmọ̀. Ọlábísí ò ní dààmú láéláé. Ọlábísí ò ní dààmú láéláé. Ajíbíkẹ́ ò ní dààmú láéláé. Kódà bókú ràwọ̀ kan lójú sánmọ̀. Ajíbíkẹ́ ò ní dààmú. Alájà wa Ọlábísí Sànúsí Ọlọ́run bá mi dúpẹ́ fún yín o. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Wọ́n láwọn fà ní 300,000. Odidi 100,000. Ṣùgbọ́n àmọ̀ kan Mọ́sáàsì lọ́sẹ̀ ta fẹ́ mú ire. Mọ́sáàsì ọmọ di kíkọ́ mọ̀ rè. Ìyá mi kan ti ń ronú. Alájà wa Ọlábísí nígbà tá a kọ́ Mọ́sáàsì abakúpa kí pure water. Gbogbo páànù ta ló ń bẹ̀ Alájà Ọlábísí lọ́ra. Nígbà tá a fẹ́ la foundation owó tá a fi la foundation tá a bíríkìlà ìbẹ̀lẹ̀ Alájà Ọlábísí ló gbélẹ̀. Àìmọye owó búlọ́ọ̀kù owó Alájà Ọlábísí nìkan wọ 1 million. Tí a bá jù bẹ́ẹ̀ tí bá fi sùúrù sẹ́. Lórí Mọ́sáàsì abakúpa kí pure water ẹ̀ ní parẹ́. Ẹnì kan ò ní bọ́ lóhùn ṣòwò kọ́ kábàámọ̀ burú. Àbámọ̀ burú ò ní ṣẹlẹ̀ sí ọlá bọ́lọ̀ ń ṣètò. Emmanuel Gloria 20,000 wọ́n ti wọlé. Wàláì 20,000 wọ́n ti wọlé. Ọlọ́run bá mi sẹ́yìn lẹ́sùn olóore o. Ọlá bọ́lọ̀ ń ṣètò Ọlọ́run lẹ bá ṣòwò. Ẹnì kan ò sì ní bá Olúwa ṣòwò kọ́ kábàámọ̀ burú láíláí. Mo kí Ṣéwà Ibrahim Anigilaje Amiru Liwaisi gbogbo tí jẹ́ ìṣọ̀kan káfàtà ọmọ àlùbáríkà yìí ní wọ́ ti ọlá àpọ́nlá Al-Qur'an. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ho mi lẹ̀ ẹ̀ ho Ọlọ́run lẹ̀ lára mi Ọlọ́run ní ho yín lẹ̀. Alhaji Ọlábàmíjí Sherifuddin owó 20,000 naira. Alhaji Ọlábàmíjí mo rò pé owó àdúrà ní 10,000 tó Ọlábàmíjí kọ́kọ́ fún mi tẹ́lẹ̀ ń. Àwọn ọmọ bàbá mi àgbà Akíntayọ̀ nu. Bàbá mi Sheikh Alhaji Murtada Ọlájíire Akíntayọ̀ wòlíì ńlá tó kárí ayé tí ìbá ṣe kú Ọlọ́run. Tí ìbá ṣe kú Ọlọ́run. Bàbá mi Akíntayọ̀ wàláhì Ọlọ́run ni kì í ṣe yẹn. Àkókò ló tó bàbá tó ṣiṣẹ́ àṣepé. Bàbá náà ṣe iṣẹ́ àpèsè pé Ọlọ́run bá ní kẹ́ wọn ò bá ní gẹ̀ wọ́n. Alhaji Ọlábàmíjí Sherifuddin láwọn fún wa ní 20,000. A jẹ́ pé 10,000 àkọ́kọ́ wọ́n pọ̀ mí nu. Owó àdúrà tí mo ṣe fún bàbá wọn nu. Assalamu alaikum. Bàbá mi ṣe wà pẹ̀lú one life ni.
Allah Akbar. Yes, sir. Yes, sir. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammad sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammad sallallahu alaihi wasallam. Oda. Subhanallah. 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 Ẹkún ò ní tọ́ sí. Ẹkún ò ní tọ́ sí. Ẹkún ò ní tọ́ sí. Ọlọ́run ti mú kọ yín. Ọlọ́run ti mú kọ yín. Ẹkún ò ní tọ́ sí. Ọlọ́run wọlá dédé àkókò tá gbogbo tí ń jẹ́dùn ọkàn yóò dídùn. Gbogbo ọ̀nà tọ́lọ́run bá mi ti pa yín lẹ́rìn ẹ̀ ní sunkún. Gbogbo àwọn ọ̀nà tẹ́ tí ń béèrè fẹ́rẹ̀ Ọlọ́run bá pa yín lẹ́rìn. Ọlọ́run gbé yín ga jù báyìí lọ. Ọlọ́run kún yín lọ́wọ́ jù báyìí lọ. Ọlọ́run ràn yín lọ́wọ́ jù báyìí lọ. Ẹ ní yan kúkúrú ẹ̀mí. Ẹ ní gbóná ẹ ní sáré. Ọmọ ò ní dìnira fún yín. Ayé ò ní dìra fún yín. Ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣàánú. Àánú ọ̀jẹ̀ tí. Àánú ọ̀jẹ̀ tí. Àánú ọ̀jẹ̀ tí. Ẹni tí mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó yẹ pé Ọlọ́run ló mọ̀ àtẹ̀mí náà. Fóònù ńlá tí mò ń lò ẹ̀ ní ara fún mi. Àmọ́ ẹ̀ ní ẹ̀ dákọ. Ọlọ́run bá ń sẹ́yìn lẹ́sàn olóore o. Ọlọ́run bá ń sẹ́yìn lẹ́sàn olóore o. Ọlọ́run wọlá àfa mi yọ wọlá àyà tó bí mi. Ọlọ́run wọlá pé láti ìgbà mo ti gbẹ́jú mi ìṣẹ̀yà mi rí. Ẹ̀ẹ̀ni ráre. Ẹ̀ẹ̀ni ráre. Ọlá aláhàólà. Wọlá kùwátá. Ilá abilá àlejò sí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹsẹ̀ gẹ̀ẹ́sà. Tí n bá fi Jésù ṣàdúrà fún yẹn, sọ́ọ̀mọ̀ pánẹ́bí Ọlọ́run ní Jésù ni. Kì í dẹ̀ ṣe pé àwọn tí wọ́n jẹ́ real Christian ìwọ̀n àyànfẹ́ Ọlọ́run ní Jésù gbogbo wọn náà mẹ́rin pẹ́ nìkan tó ń bẹ tí ń jí Ọlọ́run. Mr. Adéoyè wọ́n béèrè nọ́mbà mi nọ́mbà nìyẹn o 080 3382 3347. Bàbá mi tí wọ́n pè mí yìí wọ́n ní iye tó wọ́n náà bá ṣẹ́kù kì í jẹ́ káwọn gbọ́ nígbà tá a bá yanjú ẹ̀ tán. Àwọn eléyìí dé wọn èsẹ ẹni tí sọ̀rọ̀ tí ò ní mú ṣẹ. Fóònù tí mò ń lò náà ní ọ̀rà fún mi 550,000 wọ́n sẹ́ndì sí mi. Aláàṣà kìrà àkáǹtì ti wà ń bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ni 30 ẹ̀jẹ̀ máa pè bẹ́ẹ̀ yẹn 30 38 98 08 67 first bank account. Mọ́sáàsì àbá akúpakín pure water nígbà tá à ń kọ́. Mr. Ìgbìyànjú the effort. Ọlọ́mọ jẹ́ kí gbìyànjú ọ parẹ́ láéláé. Kọ́lọ́mọ jẹ́ odolo sí máa bá ń dáàbò rẹ̀ bó fi sọ ẹ̀ sọ. Gíláàsì wíńdò mọ́sáàsì yẹn ìgbìyànjú ló ṣe. Géètì ẹnu ọ̀nà ìgbìyànjú ló ṣe. Odidi owó tánṣífẹ́ǹtì kan ní ìgbìyànjú tó kọ́kọ́ kó fún wa. Alhaji Ọlábàmíjì Sẹ̀rífùdín nọ́mbà mi náà lẹ́ ń wò yẹn 080 33 82 33 47. Salamu alaikum. Náà bẹ́ẹ̀ ni láìfù mọ́ wà. Náà bàbá àná Ọlábàmíjì àbúrò ní sẹ́yìn. Ọlọ́run wọlá bàbá wa àgbà Akíntayọ̀ àgbà Ọlájíire wòlíì Ọlọ́run tí ọ̀kọ́ mọ̀ ẹ̀ ní parẹ́. Aṣọ yìí yóò sì ní ya. Àwọn Yorùbá wọn ní aṣojúde ní ọ̀tá sẹ́yìn dé ni. Ẹ̀yin sojú ẹ tó sẹ́yìn pẹ̀lú ògo tọ́lá àti bọ̀tán tí náà da. Ẹ sì ní kánjú kú. Ẹ sì ní dẹni àná. Láti jẹta wá fúnra ọlá ní ń wá yín, ọlá ò ní sá fún yín. Fúnra yìí ní ń wá iyì ò ní sá fún yín. Fúnra àpọ́nlé ní ń wá àpọ́nlé ò ní sá fún yín. Ọlọ́run wọlá pé ẹ lògbé sí ayé pé bàbá mọ bá ṣe mi ìbọn mọ ṣe ẹ bá nà sí ẹ tó ń bò ní ṣe ọlá tí náà ní dojúrú. Ọlá wàlá kù wátà ìlà bílà àlè yìí là sí.
ẹ pẹ̀lẹ́ sábà náà jazakumullahu khairan ẹ ṣé gan sà yes. ọ̀dà sà mo ti rí pé tó ti lẹ́fù wa ní 20,000 náà sí ọlọ́run sìn lẹ́sàn-án rí ọlọ́run san o ọlọ́run san o ọlọ́run ló lè san o mélòó lára tèmi nínú ẹrù ìyàwó mélòó nkòtí èkótí làwa jẹ́ nínú ẹrù ìyàwó àmọ́ bá tẹ́ ń wò lára wa náà pẹ̀lú ògùtọ̀ ọlọ́run ní ra yín láre o ọlá abọ́lọ́ ń ṣètò ọlá abọ́lọ́ ń ṣètò ọlá abọ́lọ́ ń ṣètò gbogbo tí jẹ́ Murtadiyya ò ní dàrú látòrí olórí oko bàbá wa ṣe Sàkáríyà Àlìrìsádì èèdórí gbogbo àwọn tá ń jí ọmọ bàbá wa Akíntayọ̀ ẹkún ò ní parí ẹ̀rín wa bàbá wa lífà tí wọ́n wà láàyè ọlọ́run jẹ́ bàbá náà pẹ́ pẹ̀lú àlàáfíà ọba tí ọba náà jẹ́ òní náà ní bàjẹ́ ọlá sàláàtì fàtì kọ̀ọ̀kan alámọ́sẹ́lẹ̀ aláṣẹ nínú fàtì mọ́ kò lẹ́kọ̀ọ́ láti mọ́ sábàkà náà sì lákàbílá kò ládi lásìláàtì kàlẹ́ mùsítàkì wà láàlẹ́ àkàkàdì amígídàr lázim ẹsẹ̀ gan sa yẹsà àmì àmì sà yes ọ̀dà àmọ̀ retí 20 yẹn náà sà. Naam gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń bá ní dá sí kinní yìí mo mọ̀ pé ìyá mi kan ti ń wò yìí pé àwọn wọn ò ní táìmù ní ìdẹ̀ ní dákọ̀ ìyá náà Alájà Ọlábísí Ọlọ́run ni ó dúpẹ́ fún yín o Ọlọ́run ni ó dúpẹ́ fún yín o nọ́mbà mo ti sẹ́ndì nọ́mbà mi ní 47 parí. Salamu alaikum. Náà. Ẹ ti sẹ́ndì Allah Akbar. Bàbá wọn Ọlábàmíjì ti sẹ́ndì 20,000 yẹn o. Ọlọ́run ní faburú ṣe fún wa o. Àwa aláwọ̀ ti wọlé. Bàbá wọn Ọlábàmíjì Abọ́ládé 20,000 wọ́n ti wọlé o. Alhamdulillah. Ojú òní tí pẹ̀lú ògo Ọlọ́run. Mr. Adéoyè wọ́n ní nọ́mbà mi lẹ́ ń wò yẹn 080 3382 3347. Alájà wa Sákírà Glory 50,000 wọ́n ti wọlé 50,000 wọ́n ti wọlé. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín Ọlọ́run ní ọ̀sán o. Ọlọ́run wọlé pé ẹnìkan ò ní ran iṣẹ́ Ọlọ́run lọ kọ́nà ọdún náà dábùkátà Ọlọ́run ní dáin dábùkátà yín ayé ẹnìkọ̀ọ̀kan wò ní nira ọ̀nà òdodo dúró lórí òdodo sòdodo ìwọ òdodo rìnrìn òdodo sì bẹ̀rù Ọlọ́run dẹ̀sìn lọ́run ọgbọ̀n ìdàdínà ńdàlá ilẹ̀ Islam ẹ̀sìn tó jókòó tó níwájú Ọlọ́run lẹ̀sìn Islam ẹjọ́ sáàfiwakún sáàfiwakún gbogbo torí ọmọ ẹsẹ̀ tó ọba ti fi wakún ò lè bọ́lọ̀ dáadáa kì í ṣe pé tó bá sì jọ èpè máa ràn. Salamu alaikum.